Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Aláya púpọ̀. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù Aláya púpọ̀ apá kìíní rẹ̀. Ẹ dẹ̀ mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ nínú fíìmù Aláya púpọ̀. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú nínú fíìmù yìí, tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kejì fíìmù Aláya púpọ̀, ẹ gbìyànjú láti tẹ subscribe button torí àǹfààní púpọ̀ lẹ́ ó máa rí jẹ tí ẹ bá tẹ subscribe button. A ó máa notify yín tí apá kejì fíìmù yìí tí ó bá jáde o. Ẹ má sọ pé mi ò sọ fún yín o. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Aláya púpọ̀ apá kejì. Lónìí a máa sọ̀rọ̀ nípa àwọn òṣèré wo ni ẹ mọ̀ tí wọ́n kópa nínú fíìmù yìí. Ẹ tẹ orúkọ àwọn òṣèré tí ẹ mọ̀ wípé wọ́n kópa tí wọ́n ṣe gudugudu méjì yàyà mẹ́fà nínú fíìmù Aláya púpọ̀. Ẹ tẹ orúkọ wọn sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fòmì ọ̀fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí wọn. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rí. Ó dìgbà.